Gbogbo ìdojúkọ kọ́ ni agbára àdúrà ká. Ọ̀rẹ́, láì tí ẹlẹ́ kò gbọ́. Agbára ń bẹ nínú àdúrà, ṣùgbọ́n gbogbo ìdojúkọ kọ́ ni agbára àdúrà ká o. If you like, turn yourself to prayer warrior. Bó bá wùn ẹ́, sọ́ra rẹ di aládùúrà jù bẹ́ẹ̀ lọ. Àwọn ìdojúkọ kan wà, ọgbọ́n orí ẹ ló máa mú ẹ borí ẹ. Àwọn ìdojúkọ kan wà, ìwà rẹ ló máa mú ẹ borí ẹ. Àwọn ìdojúkọ kan wà, ìgbésẹ̀ tó lọ pẹ̀lú ìràwọ̀ rẹ ló máa mú ẹ borí ẹ. Àwọn ìdojúkọ kan wà, connection bó ṣe súnmọ́yàn, bó ṣe relate mọ́yàn, irú àwọn èèyàn tó bá dàpọ̀ ló máa mú ẹ borí ẹ. Àwọn ìdojúkọ kan wà, lílọ sọ́spítù ló máa mú ẹ borí ẹ. Káì, Bíbélì wípé àwọn ènìyàn mi wọ́n ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ọ̀rẹ́, mo fẹ́ fún ẹ ní àṣírí. Kò sí àwọn àdúrà kan tó lè gbà tí o ò bá ti ṣe DNA test. Tí AS àti AS tí wọ́n bá fẹ́ ara wọn, kò sí àdúrà tí wọ́n lè gbà. Wọ́n á bí SS o. A ní àwọn nǹkan kan wà nílé ayé yìí, Ọlọ́run ọba gan ó ti parí ẹ̀. Àwọn nǹkan kan wà nílé ayé yìí, Ọlọ́run ọba gan ó ti fi ọgbọ́n sí orí àwọn ènìyàn wípé eléyìí tẹ́ ẹ bá ṣe lé bó ṣe máa rí nìyẹn. Ṣé ká sọ pé Ọlọ́run ò fẹ́ràn Ádámù àti Éfà ni ló fi wọ́n sínú ọgbà? Ó fi wọ́n síbẹ̀, ó sì sọ fún wọn pé gbogbo nǹkan tó wà ńbẹ̀ ni ẹ lè jẹ o, ṣùgbọ́n ẹ má jẹ ilé. Lọ́jọ́ tẹ́ ẹ bá jẹ ilé, lọ́jọ́ yẹn lẹ máa kú. Òkè, ejò wá, ejò sọ fún wọn pé ẹ ní kú o. Irọ́ lọ́lọ́run yẹn pa o, kò kàn fẹ́ kẹ́ ẹ dàbí òun ni o. Lótìtọ́ wọ́n jẹ èso yẹn, lótìtọ́ wọn ò kú instantly, ṣùgbọ́n wọ́n kú ikú ayérayé. Gbọ́ mi dáadáa sẹ́, àwọn nǹkan kan wà lóòótọ́ ó lè máa padà fi ọgbọ́n gbé lọ, ṣùgbọ́n ẹ́ńjìn ẹ̀ máa wí ẹ̀. Ẹ́ńjìn ẹ̀ máa wí ẹ̀. Àwọn nǹkan kan wà wọn ò fọgbọ́n ṣe. Gbogbo ẹni tó bá fọgbọ́n ṣe ó máa padà dára rẹ̀ lẹ́bi ni. Mọ̀ nípa ìràwọ̀ rẹ kó sì mọ̀ nípa irú ìràwọ̀ tó lè bá dàpọ̀. Nọ́mbà tèmi ò yípo padà, bọ́dọ̀ bàtà kókó lórí ìràwọ̀ 08054 353629. Orúkọ tèmi Àṣírí Ìràwọ̀, Mystery of Star. Ẹ fọ́lọ̀ wa lórí.